a kú dédé àsìkò yìí ìgbà yìí yóò tù wá lára. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adélúgà oníròyìn kó tó ní pé ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada òun mà ló ti gbé oríyìn ńlá ràbàdẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn ẹ̀kọ́ àti àwọn ohun tó lè mú ìtẹ̀síwájú bá ìrìnàjò ayé rẹ̀ èyí tó rí kọ́ lára ààrẹ Bọ́lá Tinubu. Yewada tó sọ ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti fi oyè ìbílẹ̀ dá lọ́lá ní ìpínlẹ̀ Plateau ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí ní gẹ́rẹ́ lẹ́yìn tí wọ́n fi oyè ọ̀hún dá alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún lọ́lá níbi ọ̀rọ̀ ìdúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn gbogbo tí wọ́n ṣùgbà rẹ̀ láti bọ́ sí ipò alága ẹgbẹ́ òṣèlú APC. Ó kò ṣàìdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fi oyè dá lọ́lá. Bákan náà ló sọ wípé ọpẹ́ òun pàtàkì lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu nítorí wípé òun ṣì ń kọ́ ẹ̀kọ́ òṣèlú lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu. Ó ní ẹni bá súnmọ́ ààrẹ Bọ́lá Tinubu yóò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa òṣèlú, ìlọsíwájú àti bá àti bá èèyàn gbé ìgbé àlàáfíà òun ló ń bẹ lára ààrẹ Bọ́lá Tinubu. Alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí í ṣe tẹgbẹ́ òṣèlú APC sọ wípé òun dúpẹ́ fún àyè àti àǹfààní èyí tí ààrẹ Bọ́lá Tinubu fún òun àti ẹgbẹ́ òṣèlú APC tó ń ti ìgbàgbọ́ tí wọ́n ní nínú òun láti fa òun sílẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú náà. Ó ní láti gbà tí òun ti bọ́ síbẹ̀ ó ní òun ò jìnnà sí ààrẹ Bọ́lá Tinubu nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tó lè mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè Nàìjíríà, bá àgbáyé àti bá ìrìnàjò ayé òun èyí tóun rí kọ́ lára ààrẹ Tinubu ló fà á tó fi jẹ́ wípé lóòrèkóòrè ń lòun yọjú sí ààrẹ. Lákòótán nínú ọ̀rọ̀ alága ẹgbẹ́ òṣèlú APC náà ó ní ondidi igun abala kan ni ààrẹ Tinubu jẹ́ nínú òṣèlú èyí tó yẹ kí wọ́n máa kọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó lẹ́ni bá sì súnmọ́ Tinubu ó dáhùn lójú pé onítọ̀hún yóò rí ẹ̀kọ́ kan sí kejì kọ́ lára ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí wípé ọmọ akẹ́kọ̀ọ́ sì lòun, ilé ẹ̀kọ́ òun ni Tinubu àti wípé olùkọ́ tó dágájíá tó gbangba sùn lọ́yẹ́ ni Tinubu tó sì ń kọ́ òun tóun sì ń ṣetán láti gba ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ látọwọ́ ààrẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó tẹnu alága ẹgbẹ́ òṣèlú APC bóde. Ẹni tí í ṣe agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ọ̀gbẹ́ni Bọ́lájí Abdullahi òun ló ti bu ẹnu àtẹ́ lu ìrìn àjò ààrẹ Bọ́lá Tinubu kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Nínú ìrìn àjò òun ni ààrẹ Bọ́lá Tinubu ni ó kéde wípé wọ́n ti gbéra kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti lọ darapọ̀ mọ́ àwọn olórí ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńlá ayé ní ìlú tí wọ́n pè ní Abu Dhabi níbi ìpàdé kan èyí tó ní í ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀. Nínú ìrìnàjò náà ìdí rèé tí ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi ṣe bu ẹnu àtẹ́ lu ìrìnàjò náà wípé kò yẹ kí Tinubu tì kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà nírú àsìkò yìí látàrí ètò ààbòlẹ̀ yìí èyí tó mẹ́hẹ̀. Bọ́lájí Abdullahi èyí tó ní ọjọ́ kérésì èyí tó kọjá tí ṣe ọjọ́ 25 oṣù kejìlá ọdún 2025 òun ni àwọn ológun láti orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ju àdó olóró sínú igbó Irúnmalẹ̀ kan èyí tí àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí tí wọ́n sá pamọ́ sí
ó ní láti ìgbà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdàgbàsókè ló ń bá ẹ̀ka ètò ààbò. Ó ní nípa ìdí èyí ó yẹ kí ààrẹ Tinubu kó sì fi ìdí mọ́lẹ̀ o, nítorí pé wíwà nílé rẹ̀ yóò mú nǹkan tó dáa jáde. Ó ní bó ṣe kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó tún lè ṣe àkóbá ní ẹ̀ka ètò ààbò ilẹ̀ yìí, nítorí pé àwọn oníṣẹ́ ibi náà májàmásá ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún ṣe o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Bọ́lájí Abdullahi tó tẹnu rẹ̀ jáde èyí tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ 28 oṣù kejìlá ọdún 2025 yìí. Ẹni tí í ṣe alákòóso fún ìṣúná owó tó tún jẹ́ olùṣàkóso ní ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ọ̀gbẹ́ni Wálé Ẹdùn, òun mà ló ti fi ọkàn àwọn olùdókòwò àti àwọn onílé iṣẹ́ ńláńlá balẹ̀ wípé kí wọ́n má mikàn, kán má bẹ̀rù, bẹ́ẹ̀ sì ni kí wọ́n má sojo lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí, pàápàá jù lórí ìdúngbàmù àdó olóró èyí tí wọ́n dáná ogun yá àwọn agbésùmọ̀mí ilẹ̀ yìí ní ọjọ́ 25 oṣù kejìlá ọdún yìí. Wọ́n ní látàrí ìdúngbàmù yìí ó ṣeé ṣe kí àwọn tí wọ́n ní ilé iṣẹ́ ńláńlá nílẹ̀ yìí kí wọ́n máa bẹ̀rù, kí wọ́n máa mikàn bóyá wípé wọn yóò kó ilé iṣẹ́ wọn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Wálé Ẹdùn tí ṣe alákòóso wá rọ̀ wọ́n wípé kán má bẹ̀rù, kí wọ́n má sojo, bẹ́ẹ̀ sì ni kí wọ́n má fòyà. Ó ní iná ogun ọ̀hún kì í ṣe fún àwọn ènìyàn rere bí kò ṣe wípé àwọn ẹni ibi tí wọ́n fẹ́ kí àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà kódà òun ni wọ́n dáná ogun yá o. Ó ní kódà èyí yóò tún ṣèrànwọ́ fún ètò ọrọ̀ ajé ní ilẹ̀ wa ni nígbà tí wọ́n bá gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn ogun agbésùmọ̀mí. Àǹfààní ńlá ni ó ṣí sílẹ̀ fún gbogbo àwọn olùdókòwò àti àwọn ilé iṣẹ́ ńláńlá gbogbo láti máa rọ́ tìkẹ́tìkẹ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá dá ilé iṣẹ́ ńláńlá sílẹ̀, nítorí ètò ààbò ó ṣe pàtàkì nínú ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Lákòótán, Wálé Ẹdùn rọ gbogbo àwọn ènìyàn kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti já àjàyè kúrò lọ́wọ́ àwọn ogun agbésùmọ̀mí èyí tí ò jẹ́ kí ọ̀rọ̀ Nàìjíríà kó ní ìtẹ̀síwájú ní ẹ̀ka ètò ààbò. Ó kéré tán ènìyàn 4 mà lórí kó yọ níbi ikú òjijì èyí tí ò bá rán wọn lọ sí ọ̀run àrèmábọ̀ níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ àjàgbé ńlá kan èyí tó kó sìmẹ́ǹtì kún dẹ́múdẹ́mú o tó wáyé lójú òpópónà márosẹ̀ Ṣàgámù sílùú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ àjọ tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ojú pópó ti ìpínlẹ̀ Ògùn Trace, èyí tí alukoro wọn Babátúndé Akínbíyì tó fi léde ṣe lálàyé fún àwọn oníròyìn wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 7 òwúrọ̀ ó kù ìṣẹ́jú 25 ọjọ́ àìkú Sunday tí í ṣe ọjọ́ 28 oṣù kejìlá ọdún 2025 níbi àdúgbò kan tí wọ́n ń pè ní Orílẹ̀ Imọ́ èyí tó wà lójú òpópónà márosẹ̀ Abẹ́òkúta sílùú Ṣàgámù. Gẹ́gẹ́ bí Akínbíyì ti sọ, ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ látàrí eré àsápajúdé èyí tí ọkọ̀ èyí tó kó sìmẹ́ǹtì ọ̀hún yó tó ń sáwò èyí tí ìjánu rẹ̀ sì dáṣẹ́lẹ̀ kó tó di wípé ó forí sọ àwọn òkúta tí ń bẹ ní gbègbè àárín méjì ojú ọ̀nà márosẹ̀ ọ̀hún. Akínbíyì ní ìròyìn ayọ̀ tó ti bẹ̀ jáde ní wípé àwọn ènìyàn 4 tí wọ́n ń bẹ nínú ọkọ̀ náà ń lórí kó yọ níbi ikú òjijì tó sì jẹ́ wípé kò sí nǹkan kan báyìí èyí tó gún wọn ní ara. Ó ní àlàáfíà ní gbogbo wọn wà yàtọ̀ sí ọkọ̀ ọ̀hún èyí tó bàjẹ́ tí wọ́n sì ti wá ọ̀nà láti gbé ọkọ̀ náà. Lákòótán, Akínbíyì rọ àwọn ènìyàn tó ń wa ọkọ̀ lójú pópó kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe sá eré àsápajúdé, pàápàá jù lásìkò pọ̀pọ̀ ṣìṣì ọdún èyí tó wà ní ìta. Ó ní ẹni bá délé lálẹ́ òun ni ó mọ ọkọ̀ wà. Lákòótán, nínú ìròyìn wa, ọ̀kan nínú àwọn òṣèré sinimá tó tún jẹ́ òǹsọ̀rọ̀ lórí afẹ́fẹ́, arábìnrin nì Tókẹ́ Mákinwá òun mà ló ti gbé òṣùwọ̀n lórí àwọn tí ń yan àlejò láàrin ọkùnrin àti obìnrin. Tókẹ́ Mákinwá ní bóun ò bá ní parọ́, ó ní obìnrin èyí tóun jẹ́ ọ̀kan nínú wọn, ó ní àwọn ni wọ́n ń ṣe àwọn ohun àṣírí tó sì jẹ́ wípé wọ́n mọ àṣírí pamọ́ o. Ó ní ṣùgbọ́n tá a bá ní lára àwọn tó yan àlejò láàrin ọkùnrin sí obìnrin, ó
ó ní àwọn obìnrin ni wọ́n ń ṣe àgbèrè, àwọn náà ni wọ́n sì ní àlè, lẹ́yìn tí púpọ̀ nú wọn tó bá wà nílé ọkọ wọn yóò tún máa ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde, èyí tí Tókẹ́ Mákinwá ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó kù díẹ̀ káàtó. Ó ní àwọn obìnrin tí wọ́n bá ń hùwà àgbèrè, ó ní púpọ̀ nínú wọn ni wọ́n máa ń dúró lórí ọ̀rọ̀ wípé ọkọ wọn ó ń ṣe ìwà yìí, àwọn náà sì fẹ́ san ẹ̀san, léyìí tí ìṣe ohun tó dáa tó sì bójúmu. Lákòótán ó rọ àwọn obìnrin láti jìnnà sí ìwà àgbèrè àti ohun tó lè jẹ́ kí ìdílé wọn ó dàrú, nítorí wípé obìnrin tó ń nu àlè bí ò bá pa ọkọ yóò pa ara rẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòní mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adémúgà lẹni tó mú ìyàn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.